ọwọ́ EFCC mà tẹ afurasí babaláwo márùn-ún wọ́n ká ayédèrú owó $3.4 million àti £280,000 mọ́ wọn lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní ìpínlẹ̀ Èkó. Àjọ tó ń gbógun ti ìwà àjẹbánu àti ṣíṣe owó ìlú mọ̀kùmọ̀kù Economic and Financial Crimes Commission EFCC ẹ̀ka ti ìlú Ìbàdàn wọ́n mà ti ṣe àwájáde àwọn ayédèrú owó tabua kan tó jẹ́ tilẹ̀ òkèrè gẹ́gẹ́ bó ṣe wà lórí ìtàkùn ayélujára X wọn ní àkàtà àwọn oníṣègùn márùn kan tí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀. Òun wọ́n mà ti bá àwọn ayédèrú owó yìí. Àjọ náà fọwọ́ síkú òfin ó mà fi gbé àwọn afurasí ọ̀daràn wọ̀nyí fún gbígba arábìnrin kan Halima Sani ní owó tó mà tó $26,550,000 naira. Àwọn oníṣègùn yìí wọ́n mà jí ọkùnrin mẹ́rin pẹ̀lú obìnrin kan tí orúkọ wọn sì ń jẹ́ Akíngbọ́lá Ọmọ́táyọ̀, Adéọlá Fúnṣọ́ Ògúnrìndé, Yàyà Ahmadu, Kubratu Babalọ́lá Ọláìtàn àti Familọ́lá Sunday Ọláìtàn. Ìtàkùn X náà ó mà sọ wípé wọ́n mà mú wọn ní ọjọ́ keje àti ọjọ́ kẹjọ oṣù kejìlá ọdún 2025 tá a wà nínú rẹ̀ yìí ní àwọn ilé òrìṣà wọn tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn ìwádìí tó péye lórí ìwà láabi ọwọ́ wọn. Ìwádìí fi hàn pé àwọn afurasí wọ̀nyí wọ́n máa ń lu àwọn èèyàn tí wọ́n bá fura sí ní jìbìtì owó oògùn wọn lábẹ́ ẹ̀tàn pé wọn yóò bá wọn ṣe àfọ̀mọ́ àti wíwo onírúurú àìsàn. Wọ́n tún fẹ̀sùn kàn wọ́n pé wọ́n máa fi ń dá àwọn tí wọ́n bá kó sí wọn lọ́wọ́ wọ́n máa fi ń dá wọn lójú pé àwọn mà lágbára láti pe oríṣiríṣi owó jáde ṣùgbọ́n tí wọ́n gbọ́dọ̀ ṣe ètùtù sí i láti fọ̀ ọ́ mọ́ kó tó di níná. Wọ́n ṣe eléyìí láti ra àwọn oníbàárà wọn níyè kí wọ́n bá lè pèsè owó fún nǹkan ètùtù. Àwọn nǹkan míì tí wọ́n mọ̀ tó gbà lọ́wọ́ wọn ó mà jẹ́ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ méjì àti àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìtàkùn X EFCC gẹ́gẹ́ bó ṣe gbé kalẹ̀. Àwọn afurasí náà yóò fojú balẹ̀ ẹjọ́ lọ́gán tí ìwádìí tó bá ti parí lórí ọ̀rọ̀ wọn o. Kí Ọlọ́run bá kó ṣàánú. Ọjọ́ gbogbo ń tolè ọjọ́ kan báyìí ní tolóhun o. Àdúrà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o, aburú ò ní ṣe wá lágbára Elédùmarè.